gbajúgbajà àáfàá ilẹ̀ yorùbá ni sheikh jamiu ajadi sanusi, ẹni tí gbogbo ayé mọ̀ sí àmì ọlọ́run. ó mà ti gbé ìgbésẹ̀ ńlá lórí ọ̀rọ̀ gbajúgbajà olórin fújì ni alhaji saheed akorede okunola, ẹni tí gbogbo ayé mọ̀ sí saheed òṣùpá tàbí olúfimọ àkọ́kọ́ tàbí ọba orin tàbí mọ́tàgbàmọ́lẹ̀. lórí ọ̀rọ̀ saheed òṣùpá tí wọ́n lu síta, èyí tí ọ̀rọ̀ ọ̀hún tó ní agbára, tí ó sì jẹ́ pé nínú ọ̀rọ̀ ọ̀hún náà ni ọ̀rọ̀ sheikh jamiu àmì ọlọ́run náà ti wà ń bẹ̀. ọ̀rọ̀ yìí sì ni bàbá náà ni ló ti gbé ìgbésẹ̀ ńlá lórí ẹ̀ lásìkò tí a wà yìí. ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá ìní ariwo ńlá mà sọ nígbà tí ọkùnrin sọ̀rọ̀sọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára kan, ìyẹn àáfàá saheed tẹ̀yìnbọ̀ tí ó gbayé mọ̀ sí àáfàá súnà, tó gba orí ẹ̀rọ ayélujára lọ tó lọ gbé fídíò kọ síbẹ̀ níbi tí ó ti ń pariwo pé kí gbogbo ayé ká gbà òun pé bí nǹkan bá ti ṣe òun kí wọ́n lọ mú alhaji saheed òṣùpá àti sheikh jamiu àmì ọlọ́run. lẹ́yìn ìgbà tó sì ti kọ́kọ́ pariwo yìí, inú padà wàá máa ṣàlàyé wípé òun lòun máa ń gẹrun fún sheikh jamiu àmì ọlọ́run tẹ́lẹ̀, àti wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé ẹnìkan tó jẹ́ aláàánú òun tó máa ń ṣàánú òun, níṣe ni sheikh jamiu àmì ọlọ́run ni ló pe ẹni tọ̀hún wípé kóun jìnnà sí òun, tó sì ní lẹ́yìn ìgbà náà tí ẹni náà ò jìnnà sóhun, ìní sheikh jamiu àmì ọlọ́run ìní ó gbé àwọn ìgbésẹ̀ kan èyí tó ní ó jẹ́ kí ìrìn àjò ọkùnrin náà kí ó dàrú, tó sì ní saheed òṣùpá fúnlẹ̀ tóun fọ̀rọ̀ tó létí ó jẹ́ kó dìímọ̀ fóun pé kóun lọ bẹ jamiu àmì ọlọ́run kóun ṣọ́ra nítorí pé bàbá náà ó burú kọjá sísọ. ọ̀rọ̀ yìí gan ló máa di ariwo àti awuyewuye ńlá tó fi di pé ọ̀pọ̀ àwọn èèyàn iná máa ń kan sheikh jamiu àmì ọlọ́run ẹni ọdún márùnléníọgbọ̀n ni wọ́n ń kàn lábùkù, tí wọ́n ń sọ ọ̀rọ̀ burúkú sí wípé ṣé bóun náà ṣe rí lélẹ́yìí. ọ̀rọ̀ yìí ló sì fẹ́ máa ba orúkọ bàbá náà jẹ́, ṣùgbọ́n tí sheikh jamiu àmì ọlọ́run tó ti wá gbé ìgbésẹ̀ ńlá lórí ọ̀rọ̀ yìí o, èyí ọ̀rọ̀ tí àáfàá súnà tí ó gbé síta. ní báyìí sheikh jamiu àmì ọlọ́run ti kọ lẹ́tà ìfisùn ìtòlóyìnbó ń pè ní petition sí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ èkó láti ṣe ìwádìí àáfàá súnà, láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ó fẹ́ bà òun lórúkọ jẹ́ ni, àti láti jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún àwọn ẹlòmíín tó jẹ́ pé àwọn ò mọ̀jú ká máa bá èèyàn lórúkọ jẹ́ lọ, pàápàá lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí. nínú lẹ́tà tí sheikh àmì ọlọ́run tó kọ nípasẹ̀ àwọn agbẹjọ́rò ẹ̀ amòfin gh agoro, ìyẹn iléeṣẹ́ amòfin gh agoro àǹkó, èyí tí amòfin adé òsínàìkè tí ó buwọ́lù, ni wọ́n ti fi ẹ̀sùn kan àáfàá súnà wípé ó ti bà sheikh jamiu àmì ọlọ́run lórúkọ jẹ́, àti pé pẹ̀lú ọ̀rọ̀ tó sọ síta náà ó ti pè ní ẹni ibi àti èèyàn tó ń ba èèyàn láyé jẹ́, tó sì ní kí kọmíṣánná kó ṣe ìwádìí àáfàá súnà lórí bó ṣe fẹ́ bà oníbàárà wọn bó ṣe fẹ́ bà lórúkọ jẹ́ yìí.